Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa, ẹ kú bójú ọjọ́ ti ṣe rí, bó ṣàárọ̀ lẹ́yìn wà, ẹ káàárọ̀, bó ṣọ̀sán lẹ wà, ẹ káàsán, bó bá sì jẹ́ ìyálẹ̀ta lẹ wà, ẹ kú dédé àsìkò yìí náà là ń kíra wa. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò ní ìkànnì Àwarawa TV. Ẹ kúkú ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa pé àwa la máa ń ti ojúlé dójúlé láti mọ ibi tí ọbẹ̀ gbé dùn. A ti dé fún ti sáà yìí, a ti wà ní àkàtà àgbà ọ̀jẹ̀ olóṣèlú tí wọ́n ti jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ ni yóò jẹyọ níbi ìfọ̀rọ̀wérọ̀ tá a ní pẹ̀lú wọn fún ti sáà yìí, tẹ́sì gbádùn rẹ̀ dáadáa. Bákan náà ẹ̀wẹ̀, àsìkò tá a wà yìí a mọ̀ pé àsìkò òṣèlú ni, ó sì ṣe kókó fún gbogbo àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti mọ àwọn tí wọ́n ń lọ ṣojú wa, láti ní àǹfààní láti gbọ́ látẹnu wọn, láti ní àǹfààní láti mọ nǹkan tí wọ́n ní fún wa. Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi, ká má dènà pẹ̀lú rárá, gẹ́gẹ́ bí mo ti ṣe sọ pé olóṣèlú àgbà ni ẹni tí wọ́n ń gbà wá lálejò fún ti sáà yìí. Wọ́n ti jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀, eléyìí tí wọ́n jẹ́ pé lásìkò náà àwọn nǹkan tí wọ́n gbé ṣe gbogbo ẹ̀ pátápátá náà ni wọ́n bò lójú fún wa lásìkò tí ìfọ̀rọ̀wérọ̀ yìí tó bá ń lọ. Ẹ jẹ́ kí n máa ṣí ìṣọ́ lójú àlejò mi, ká má dènà pẹ̀lú, kí wọ́n bá mi kí ẹ̀yin aráalé kí wọ́n sì dárúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ fún ẹ̀yin aráalé tẹ̀ ń wò wá. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú dédé àsìkò yìí olóòtú, ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá. Tọ́ ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá. Orúkọ mi ni Kamil Akinlabi Mudasiru. Mo ṣojú àárín gbùngbùn Ọ̀yọ́ nílé àgbà aṣòfin kékeré l'Àbújá láàrin ọdún 2007 sí ọdún 2015. Inú mi dùn láti ní ìfọ̀rọ̀wérọ̀ tí a fẹ́ bẹ̀rẹ̀ yìí, tí mo sì mọ̀ pé ẹ̀yin náà ẹ ṣetán fún wa láti fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú. Ẹ ti lọ sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí tí a wà yìí ni ẹni ẹ̀ ń lọ fún sáà ẹlẹ́ẹ̀kẹta tẹ́ bá láǹfààní àti débẹ̀. Bí a bá tiẹ̀ wá ní ká béèrè lọ́wọ́ yín, ọ̀pọ̀lọpọ̀ tí ó ń gbórúkọ yín ni ò mọ̀ yín. A fẹ́ mọ̀ yín. Báwo ni ìpele ọ̀hún ti ṣe bẹ̀rẹ̀? Àwọn iléèwé wo lẹ lọ títí tí ó fi dé ìgbọnnu pé ẹ lọ ṣojú ẹkùn ìdìbò yín? Mo lọ iléèwé Délé Òsinmi tí wọ́n ń pè nọ́ọ̀sì láyé ìsìn. Ọ̀ràpá wa ni ẹni àkọ́kọ́ tí Àtàn Baptist Primary Nursery School gbà nígbà náà ní 1969. Láti bẹ̀ a bọ́ sí Àtàn Baptist Primary School. Ibẹ̀ mo ti ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi. Láti bẹ̀ mo bọ́ sí Ìsàlẹ̀ Ọ̀yọ́ Community Grammar School. Bẹ́ẹ̀ mo ti kàwé girama mi. Níbẹ̀ la gbà lọ sí iléèwé poli. Bẹ́ẹ̀ mo ti ṣe tí mo ṣe Poli ti bó sà? Polytechnic Ìbàdàn. Bẹ́ẹ̀ mo ti gbà ìwé lórí ọ̀rọ̀ lórí ìmọ̀ lórí àwọn tí ń kọ́lé, tí wọ́n mọ iye tí tó kọ́lé àti gbòòlẹ́sìn kọ́, tí wọ́n ń pè ní quantity survey. Wọ́n gbé mi lọ sí Kaduna láti lọ ṣèrú ìlú. Ìgbà mo débẹ̀, ká tó parí iṣẹ́ wọ́n fún mi iṣẹ́. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tí wọ́n ń pè ní Coastal Partnership tó wà ní Kaduna. Ó wà ní number 8 Dege Road 2 Angwari Media Road ní Kaduna. Ibẹ̀ ni mo wà tí wọ́n fi sọ mí di project quantity surveyor tí a ní site ní Bichi ní Kano State. Èmi ni mo kọ́ ilẹ̀ home economic workshop, èmi mo kọ́ mechanical workshop, èmi mo kọ́ classroom fáwọn secondary school. Àjọ kọ́ lecture theatre ní Kano. Nígbà tó di ọdún 1997, ìjọba General Sani Abacha gbé kinní kan jẹ tó pè ní PTF. Wọ́n fún gbogbo ẹni tó mọ̀ nípa wa ìmọ̀ wa ní iṣẹ́ káàkiri orílẹ̀-èdè yìí. Ilé iṣẹ́ tí mo wà ló tún gbogbo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Jigawa ṣe. Èyí ló gbé mi lọ sí Jigawa ní 1997. Àwa la tún gbogbo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó wà ní Jigawa ṣe ní 1997. Ní 1998 mo kúrò níbẹ̀, mo lọ sí Abuja. L'Abuja mo ríṣẹ́ níbi iléeṣẹ́ tí wọ́n ń pè ní King Firm Nigeria Limited. Níbẹ̀ ni wọ́n ti fún mi ní project manager. Ibẹ̀ ni mo wà tí mo fi dá tèmi sílẹ̀ ní ọdún 2001. Bàtà dálẹ́sẹ̀ ti alẹ̀ iléeṣẹ́ ọkọ̀ iléeṣẹ́ mi ní Apparent Concerns Nigeria Limited.
a ní ọ́fíìsì number 1 Adó-Èkìtì close area 11 Garki Abuja. Ibẹ̀ ni àti yí mọ̀ kó tó di pé di ọdún 2006 ká tó yọjú sí pé a fẹ́ bá wọn dá sóṣèlú. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní 2007 tá a díje Ọlọ́run ní a wọlé. Ìgbà díje padà lọ́dún 2011. Lábẹ́ ẹgbẹ́ òṣèlú wo lẹ ti díje? Ẹgbẹ́ òṣèlú PDP ní 2007. Awuyewuye pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ńgbà náà. Àwa olóyè Ládọjà, Alhaji Akinlabi ọjọ́, ẹ̀dá wọ̀nyí lẹ́sẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò fi ara mọ́ ọ̀nà tí olóyè Adébáyọ̀ Aláọ̀kálà kọ́lọ́wọ́ fọ̀run kẹwọn tí wọ́n fi ń ṣèjọba ńgbà náà àti pé bí wọn ò ṣe fẹ́ ka ẹnìkankan kún. So àfà títí ṣùgbọ́n gómìnà ni ọlágbájú gbogbo wa lọ ọgbà ẹgbẹ́ lọ́wọ́ wa eléyìí ló já kó nu ẹgbẹ́ fún un. Olóyè Ládọjà lọ sí Accord, àwa lọ sí ACN, àtúndìbò lábẹ́ ACN Ọlọ́run ní a wọlé. Òun ló fa sáà méjèèjì tó tẹ̀léra wọn. Nígbà tí ẹ dìbò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ACN tẹ padà wá wọlé 2011 ẹ wá ṣe wọ 2015. A sì 20. Nígbà tí ó tún di 2015 ẹ tó láǹfààní àti díje. A díje lábẹ́ òṣèlú Labour. Awuyewuye wà nínú bá ṣe tò ọ̀rọ̀ ẹgbẹ́ torí a dá ẹgbẹ́ APC sílẹ̀ ní ọdún 2013. Ìgbà tí ẹgbẹ́ òṣèlú yẹn jókòó tán àwọn gómìnà wọ́n lo agbára wọn, wọ́n já ẹgbẹ́ gbà lọ́wọ́ wa. So àkọ́kọ́ ń jà lórí pé ta ni ó ṣe lórí ẹgbẹ́ ní agbègbè tiwa pàápàá ní ìwọ̀ oòrùn àti ìlà oòrùn Ọ̀yọ́ pé ta ni ó ṣalága títí tẹ́ dé Àtìbà. Ṣùgbọ́n gbọ́ ya lórí iléeṣẹ́ ẹgbẹ́ wa lókè wọ́n ní kí gómìnà wọ́ dá sí. Gómìnà wa pín ní àwọn pín àdíje ṣùgbọ́n nígbà tí wọ́n ní wọ́n gbá wa síta alọ́kẹ́ mo á lọ bá olóyè Adébáyọ̀ Aláọ̀kálà wípé ó ti dé ti ṣẹlẹ̀ wọ́n ti gbá àwọn náà jáde ní PDP. Mo á lọ bá wọn ní wa ní òkè kájọ sí la fi lọ sí Labour. Èèyàn la ṣe títí tó tún fi di 2019 ń gbò di 2017 a padà sínú APC. Ṣùgbọ́n ọlọ́lá jùlọ ńgbà náà Sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí a ti dé pápá tá la fẹ́ ṣe primary láti yan olùdíje. Orí pápá làwa tó ti pè pé òun ò ṣe ti jẹ́ primary mọ́ ó sì fagilé gẹ́gẹ́ bá a sì mọ̀ gómìnà lágbára. So bọ́lá ṣe tún di ọ̀rọ̀ ẹgbẹ́ ADP nìyẹn a tún contest l'ADP a tún fìdí rẹmi. So ká wò pé ká tó gbìyànjú ẹlẹ́kàn yìí. Ní abẹ́ ẹgbẹ́ òṣèlú wo lẹ wá ti mọ̀? Abẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Báwo lẹ tún ṣe wá dé ní ẹgbẹ́ òṣèlú PDP? Nígbà tí a dìbò ní 2019 a rí wípé gbogbo wa tá a wà nínú ẹgbẹ́ kéréje bíi ADP, ADC, Cell Labour Party, SDP àti gbogbo àwọn àti PDP kò sẹ́ni tó lè dákojú ìjọba tó ń bẹ́ẹ̀ ńgbà náà tó jẹ́ tí Ajímọ̀bí jẹ́ lórí wọn. A rò pé tí gbogbo wa bá parapọ̀ a lè gbé wọn lulẹ̀. Gbogbo wa pé a parapọ̀ ǹjẹ́ ń pè ní coalition a parapọ̀ la fi lábẹ́ wa lo ọkọ̀ ẹgbẹ́ PDP láti dìbò lọ́lọ́run fi gbé ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé di gómìnà wa nípìnlẹ̀ Ọ̀yọ́. So ńgbà tá a di tó dìyàn a wò pé pẹ̀lú iṣẹ́ ribiribi tí gómìnà wa ń ṣe tá a bá la fẹ́ràn rẹ̀ tá a sì nífẹ̀ẹ́ sí tó lóun wá ẹgbẹ́ tóun fi dìbò ní òun sì fẹ́ máa ṣe lọ àwọn náà gbọ́dọ̀ tẹ̀lé wọn ló já tẹ̀lé wọn lọ sí ẹgbẹ́ PDP. Ló mú yín wá ló sọ̀rọ̀ sáà àkọ́kọ́ ẹ̀kejì tẹ̀ ti kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí aṣojúṣòfin ẹ ti ẹ̀já wo àwọn àǹfààní tí ó ti pàṣẹ pé ẹ jẹ́ aṣòfin jáde yálà sórílẹ̀-èdè Nàìjíríà àbí ẹ̀kún ìdìbò yín.
a gbìyànjú bá jẹ́ pé mo bá mọ̀ pé béèrè irú béèrè yìí ni bá á tẹ ìwé pélébé kan jáde tá à ń pín lọ́yọ̀ọ́ lọ́wọ́ báyìí láwọn iṣẹ́ tá a ṣe àtàwọn àdúgbò tá a ṣe sí. Omi ẹ̀rọ la fẹ́ sọ ni àbí iná tí mòrùn wá àbí ilé ẹ̀kọ́ ilé àwọn akọ́ ilé ẹ̀kọ́ ilé ìkàwé sí Sàlọ̀yọ́ Community Grammar School a sì kó gbogbo àga tí wọ́n mọ̀ lò síbẹ̀. Akọ́sọ́ràn yẹn akọ́sọ́ba Adeyemi akọ́sọ́ Olivet akọ́sọ́ Anglican. Lẹ́yìn yẹn abọ́ságbọn lágbọn ẹ̀kọ́ nìkan nìyẹn tá a bá bọ́ ságbọn ìdàgbàsókè àwọn ọ̀dọ́ a kọ́ ibi tí wọ́n ti máa kọ́ àwọn ọ̀dọ́ níṣẹ́ ọwọ́ sí Jóbélé a kọ́ kan sí Ọ̀yọ́ West Local Government wọ́n wà bẹ́ẹ̀ dìṣẹ́. Àwa tún wá wò ìjọba àpapọ̀ ní tí wọ́n ń pè ní National Youth Development Center níbi tí wọ́n ti máa kọ́ àwọn ẹ̀kọ́ àwọn tí wọ́n ti jáde kàwé ní yunifásitì àbí poli láti máa kọ́ wọn ní nǹkan míì tó lè ràn wọ́n lọ́wọ́ tí wọn ò fi ní jẹ́ pé owó ìjọba nìkan wọ́n máa wò tí wọ́n fi lè dá sí ara wọn sí. Èyí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Emmanuel Ayinde College of Education èyí là ń kọ́ lọ́wọ́ tí àsìkò sáà wa fi parí. Látìgbà yẹn bẹ́ẹ̀ni ó wá ṣì ń lọ lọ́wọ́ báyìí. ó ti dúró síbi tá a dá sí. Ibi tẹ́ ẹ bá dé náà ló kò ní tẹ̀síwájú mọ́. tí ẹ rí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin kọ̀ọ̀kan ló ní tí wọ́n ń pè ní constituency project. Tí wọ́n bá ti kú ńbẹ̀ ẹni wọ́n bá dé náà tí èyí bá ti sẹni tẹ́ òun náà bá fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó parí òun náà lọ́ọ́ dá tiẹ̀ lẹ́nu. Ìtọ́fà nìyẹn. Lẹ́yìn náà a mọ̀ pé omi ń jà àwọn èèyàn wá ń yà. Ẹni tí èmi gbapò fún Honorable Akinlabi òun ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ ọmọ Ọ̀yọ́ l'Àbújá láti rí i pé bó lọ̀rọ̀ omi Erelú ó ṣe di ṣíṣe. Wọ́n bá débì kan ibi náà bá dé lèmi dé. Ìgbà mo dé mo rí i pé ibi tó dé yìí náà lápẹẹrẹ. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ló lomi Erelú. Ìgbà gbìyànjú a gbé sínú ètò ìṣúná ìjọba àpapọ̀. Ìjọba àpapọ̀ sì fi 1.7 billion sí. Gbogbo èròjà gbogbo ń tá nílò láti ṣe omi yẹn ló ti wà ńbẹ̀. Ìmọ̀ bí abádé náà lọ wà. Kí ló dé tí ò sí tẹ̀síwájú lórí ẹ̀ mọ́? Ti àwọn ti ilé-ìgbìmọ̀ aṣòfin ó yàtọ̀ sí ti àwọn executive bíi gómìnà bíi alága ó yàtọ̀ síra wọn. Kì í sábà sí continuity bíi ti because ẹ rí i pé táwọn alága àbí gómìnà tẹ́ bá jẹ́ executive tó bá fẹ́ kú nísìn nǹkan pẹ́ tí wọ́n ń pè ní handing over tí wọ́n ó gbélé lọ pé fàṣẹlẹ́ra wọn lọ pé bí mo bá dé kó tó dérè o àwọn ò níyàn. Ẹni ọba ti ṣetán ọ̀n bá tiẹ̀ lọ ni ẹlòmíì òde yóò bẹ̀rẹ̀ program tiẹ̀ ni kò sí yẹn kò sí handover program nínú legislative duty. So yìí ni ò lè jẹ́ kó sí continuity ńbẹ kò lè jẹ́ máa tẹ̀síwájú lọ. Tọ́ inú mi dùn pẹ̀lú àwọn tẹ mẹ́nubà pé àwọn nǹkan tá a lè fojú rí tó ṣì wà ń bẹ̀. tó ṣì wà ń bẹ̀ dòní. Àwa gbẹ́ kànga tí ó máa fi ná mómi jáde káàkiri gbogbo tá a tẹ̀lé dakọ̀ bọ̀ tá a sọ sínú ìwé yẹn ní ilé rántí gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ la gbẹ́ èyí tí wọ́n máa fi ọwọ́ gbẹ́ káàkiri gbogbo gbèríko àtẹ àwọn agbègbè lé gbogbo Ọ̀yọ́ oríṣiríṣi bẹ́ẹ̀. Lẹ́yìn náà a ra kẹ̀kẹ́ napep láti dá àwọn oníṣẹ́ ọwọ́ láti dá wọn lókòwò. Kẹ̀kẹ́ napep 35 la pín láti gbé fáwọn èèyàn a pín wọ́n dáwó padà a ní kí wọ́n fi máa lọ wá tí wọ́n jẹ a sì pín ọ̀kadà fáwọn tí a fẹ́ máa fọ̀kadà ṣe a pín 200. So oríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni ó wà nínú táyé pé mo mọ̀ ní ìbámuwé yẹn dání àbá máa ta yóò lè. Àmọ́ títí di àkókò yìí tí a bá láǹfààní àti báwọn tó jẹ́ olóṣèlú sọ̀rọ̀ wọn ní àwọn tó ti ń lọ ṣojú láti ẹkùn ìdìbò wọn ṣe dáadáa tó kò sí dàgbàsókè kò sí ṣé ká ní kò tí ì rinlẹ̀ tó ni àbí ó sì kù tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe ń gbà yẹn. No kì í ṣe bẹ́ẹ̀ ṣe rí ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ni
nígbà táwa wà ń bẹ̀ ní 2007 owó epo rọ̀bì tó jẹ́ tí ń pa owó sí àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀ ó mú owó wọlé gidigidi. Ìgbà tá a fi máa gbọ́ sáà kejì ó ti lọlẹ̀. Ẹnu ẹ̀ láwà tí ìjọba tó wà lóde yìí Buhari dé ó tiẹ̀ ti lulẹ̀ pátápátá gbà yẹn. So tí ọba ti sówó náà àsùnwọ̀n ìjọba tí wọ́n máa pín yọ ọmọ. So even ní science ẹ rí i pé nínú àwọn ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n bá fẹ́ fi nǹkan méjì wéra wọn wọ́n jọ gbé wọn sínú condition kan náà ni. Èyí tí ọba ti sínú condition yẹn ó ní control experiment. So èèyàn lè fi sáà kan wé kan torí owó tí wọlé ń gbà ń yàtọ̀, àwọn tí ń bẹ lóde ń gbà ń yàtọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣùgbọ́n táwọn èèyàn bá rí tí wọ́n rí tí ẹnìkan ṣe tí wọ́n wá wo tẹ́nìkejì ṣe wọ́n wàá lè wò síra wọn wípé eléyìí ṣe ẹja wò síra wọn. Tí ẹ bá wá ní kí ẹ tiẹ̀ sọ̀rọ̀ lórí ìbá ní kí ẹ wo bí ìṣàkóso tẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ọmọlẹ́gbọ̀n aṣojú-ṣòfin ní sáà méjèèjì àwọn ìdàgbàsókè tẹ́ ẹ mú wá kẹ́ ẹ wá fi wé ìdàgbàsókè tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ǹjẹ́ ó ń lọ síwájú ni àbò ń padà sẹ́yìn? Èyí mi ò ní lè dá yín lò rẹ̀ torí pé nígbà tí mo fẹ́ fúnra mi máàkì irú ìbéèrè àwọn aráàlú nínú Ọ̀yọ́ àtàgbègbè rẹ̀ ní wọ́n lè dá yín lò wípé àwọn tó ti lọ rí o pẹ̀lú iṣẹ́ tí ó ń kálukú wọn ti ṣe o ilé ìwò bẹ́ẹ̀ ǹjẹ́ ń gbé sókè ni àbí ń lọlẹ̀, àwọn aráàlú ní lè dá yín lò. Àwọn aráàlú ni wọ́n lè dáhùn. Ẹ ṣeun adúpẹ́ sà. Tọ́ ẹ wá jẹ́ ká bọ́ sórí ọ̀rọ̀ àwọn bí ìdálù ṣe rí nílùú Ọ̀yọ́. Nígbà kan wọ́n á ní ẹni tí ikú bàbá yèyé bá fún tẹ̀lù tí wọ́n bá fà kalẹ̀ ni gbogbo aráàlú ó tẹ̀lé. Nísìnyí bàbá ti gbéṣẹ̀. Ǹjẹ́ àti ẹ̀ tún rí àwọn kan tó jẹ́ pé àfinijọba àfinijoyè ṣì wà tó jẹ́ pé ibi tán bá darí àwọn èèyàn sí ni wọ́n ń lọ àti wípé ṣé bẹ́ẹ̀ lórí ńgbà náà lóòótọ́? Ṣé rí ìbéèrè tẹ́ béèrè yìí mi ní fẹ́ dá yín lò bí mo bá dá yín lò yóò gún àwọn apá kan tí ó sì yẹ kó jẹ́ pé ká ní bàbá náà bá bẹ láyé ó yẹ kí báyà kọ̀wé alukoro wọn àbẹ kí wọ́n lè fèsì padà pé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n náà kí wọ́n sí láyé mọ́ nìsín. So kò ní jẹ́ kí n lè nàná ẹ̀ fún yín torí pé àwọn tí wọ́n ń dìbò lọ́yọ̀ọ́ wọ́n máa ń tó ṣẹlẹ̀ ní ẹjẹ́ á mú nígbà 1999 tá a ti bẹ̀rẹ̀. Wọ́n mọ ẹgbẹ́ tó wọlé 1999 wọ́n mọ̀ tó wọlé ní 2003 wọ́n mọ̀ tó so n tẹ́ ń wí o lè má rí bẹ́ẹ̀ ó sì lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo bá fẹ́ ṣàlàyé ẹ̀ yóò gbọ́nra wọn. Ọlọ́gbọ́n lóyé olóye lóyé. Ẹ wá jẹ́ ká béèrè lọ́wọ́ yín ìjà àti ẹ̀sìn láwọn kan tó jẹ́ pé wọ́n máa ń pàṣẹ pé ibi ni kí gbogbo àwọn tó bá fẹ́ dìbò gbà nílùú Ọ̀yọ́. Nígbà tí bàbá wa bẹ láyé kì í sọ pé yọkàn pé kí gbogbo ayé ibi tẹ́ lọ nì ń ṣiṣẹ́ tọ̀ ó láwọn iṣẹ́ tí máa ṣe ló jẹ́ ń sọ pé èmi lè mo bá ní kí n túlẹ̀ yóò fọ́n káàkiri yóò sì di nǹkan mi. Láwọn ìgbà kan ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin ẹ̀yin àti ikú bàbá yèyé tọrọ ọ̀hún sí ìfọ̀nà sojú. Ǹjẹ́ tí ẹ lè fún wa ní díẹ̀ lórí kí gangan ló ṣẹlẹ̀ fún àǹfààní àwọn tó tún fẹ́ mọ ìtàn ẹ mọ̀ kó ti dìtàn báyìí. Mo ti ń sọ fún yín pé nǹkan kan náà lẹ̀ ń béèrè yìí because torí pé tí mo bá ní dá yín lò èyí tèmi lẹ́yìn ń gbọ́ àwọn ò lè sọ tí wọ́n tẹ́ẹ̀fì mọ̀ báyà tí mò ń sọ òótọ́ ni àbírọ́ ni pàápàá jùlọ nígbà tí wọ́n ń bẹ ní tí ń bẹ láàrin èmi àti wọn kò sẹ́ni kankan tó mọ̀ ọmọ ayaba kan ọmọ àwọn aráàlú kan ọmọ àárín wa lọ́jọ́ wà bájẹ́ pé tẹ́nìkan ń bá wa dá sí ni ń bá pé ìbámu pé ẹ̀pẹ́ kí lágbájọ́ jẹ́rìí ẹ̀pẹ́ kí lágbájọ́ jẹ́rìí ṣùgbọ́n bó ṣe rí yìí kọ́ lọ́wọ́ ṣàforíjì fún gbogbo wa. So kò ní ṣe é sọ pé bóyá kìíní because ẹ bá ní kémi rojọ́ nìsín níbo lẹ́ẹ̀tì gbọ́ ti ẹ̀kejì níbo ti fẹ́ gbọ́
so bígbà tí èèyàn ní kànú ẹni tó lù ẹ bá ń rojọ́ ẹni tí ò sí láyé pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí níbo ni o ti fẹ́ kí wọ́n gbọ́ tiẹ̀. ǹjẹ́ àǹfààní tiẹ̀ wà láti parí ohun tó wà láàrin yín tí ó bọ́ síta ń gbà yẹn bó tiẹ̀ jẹ́ pé ẹlẹ́nìkan kò mọ̀ ǹjẹ́ àǹfààní wà láti ní ìfarakínra papọ̀ pẹ̀lú bàbá kó tó di pé wọ́n gbéṣẹ̀. kò sáǹfààní. kò sáǹfààní. kò sáǹfààní. kò sáǹfààní yẹn rárá. rárá. tọ́ ẹ yẹ kí n bọ́ sí orí ọ̀rọ̀ míì tó jẹ mọ́ ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ náà ni. ní àwọn sáà méjèèjì tí ẹ ti lọ nǹkan ò tí ì bàjẹ́ tó tó àsìkò tá a wà ìjágbára ó ti ẹ̀ka nǹkan tó wà nílẹ̀ báyìí tẹ́ bá láǹfààní láti padà débẹ̀ fún sáà ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ń gbèrò yìí. ṣe rí gbàtà kù ń bẹ̀ àfi pé agbára gbọ́ ara kù ń bẹ̀ nígbà tá a wọlé ní 2015 wọ́n yàn mí ní olùdámọ̀ràn àgbà fún ọ́fíìsì deputy speaker ní àti 2015 sí 2019 tó gbogbo ètò ilé-ìgbìmọ̀ aṣòfin àjọ ń ṣe ni láti 2019 sísìn a sì wà níjọba mo jẹ́ alága ètò iléeṣẹ́ tí ń rí sí àtúnṣe ọ̀nà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ mo tún jẹ́ ọ̀kan nínú ọmọ tí olùdámọ̀ràn àgbà fún gómìnà mo jẹ́ so a kù nínú ìjọba kò sí tí ó ń lọ táàmù bí sì ṣe ń lọ náà ni àwa náà ṣe ń wo pé bọ́ bá rí báyìí á rìn báyìí bọ́ bá rí báyìí á rìn báyìí so a àgbà kankan lọ́sùn a sì wà nù ẹ̀ lágbára Ọlọ́run ọkà. tí a bá tiẹ̀ ní ká béèrè pé kí ni ìdí pàtàkì tó fi yẹ kí àwọn èèyàn ẹkùn ìdìbò yín kí wọ́n tún sọ pé ó yá o Honourable Kamil Akinlabi ìwọ ló tún kàn wá lọ ṣojú wa. tí mo rò ni pé a ní àǹfààní nígbà tá a wà ń bẹ̀ láti lò ó gbọ́mọlúàbí ṣe lò ó láti fi mọ àwọn èèyàn àti àwọn ẹlẹgbẹ́ wa tẹ́ wá láti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà aláwọn ọ̀rẹ́ káàkiri aláwọn tí Ọlọ́run gbé sípò gíga lónìí ní ọjọ́ rẹ̀ wá a rò pé tá a bá lọ gbogbo òpó tá a ti làálẹ̀ yìí á kó jọ á tó fi gbé ní tó ju ìta àti gbé lọ wá sí agbègbè wa k'Ọlọ́run ràn wá lọ́wọ́. lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP àwọn ikọ̀ G5 àti títí tílẹ̀ ní fi mọ́ àti ìgbọ́ pé wọ́n ti ṣetán láti bá Àtíkù Abubakar ṣe ẹ̀yin tí ẹ sì jẹ́ aṣọ tó ń dìbò ilé ìgbìmọ̀ aṣojúṣòfin aṣòfin àgbà ni ẹ jọ di papọ̀ pẹ̀lú Àtíkù Abubakar ni ṣé ẹ rò pé àìbá wọn ṣe eléyìí tí gómìnà Ṣèyí Mákindé wà lára wọn yìí ṣé kò ní ṣàkóbá fún ètò ìdìbò tiyín? kò lè ṣàkóbá àti pé mo fẹ́ kí ẹran náà mo fẹ́ kó yé wa ní tàn gómìnà wa sí tí ẹgbẹ́ PDP bá wọlé tán tí wọ́n bá máa pín nǹkan láti federal gómìnà ló ní agbára láti máa jà fún ìpínlẹ̀ tiẹ̀ wípé inú mínísítà yìí o tẹ́ ẹ fẹ́ yàn yìí o ìfẹ́ minister of state o minister substantive minister mo fẹ́ o nínú abọ́ọ̀dì yìí o ẹ dákun ẹ bá mílẹ̀ wá sí torí wọn jọ máa jókòó sọ̀rọ̀ ní ibi tó ga nínú ẹgbẹ́ mi. ṣùgbọ́n bí a ti ṣe ìdíje abẹ́nú tó gbé ààrẹ kalẹ̀ ó ti dágbọ́n mi sí omi ò tó lẹ̀ tí ohun tí wọ́n ń ṣe ni pé ẹjẹ́ àjọ fàákọ́tò tó ra wọn kọ́ńkálukú ọmọ tí ó jẹ́ tiẹ̀ tó bá dìgbà. àwọn tọ̀hún náà sì wò pé bá a bá pẹran a lè pé o a lè tí ì mọ pín ẹran tá a ti pa yàtọ̀ bẹnu gómìnà ò tí ì pẹ́ nìkan ká jókòó pé ẹ má bàa Àtíkù ṣe kò sì sọ wọ́n sì ń sọ ní gbogbo ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé àwọn ò níṣòro pẹ̀lú Àtíkù ṣùgbọ́n àwọn níṣòro pẹ̀lú Ayú tó jẹ́ alága ẹgbẹ́ ni wọ́n ní níṣòro pẹ̀lú ṣùgbọ́n kò sí bí ó ṣe ní gúnra wọn so bó ṣe rí yẹn gómìnà wa ń fọgbọ́n tó
nítorí yẹ kí wọ́n ṣe tí òfin ní pawálà wọ́n ṣe èyí tó yẹ kí wọ́n ṣe láti wà ní agbọn tí wọ́n wà tí wọ́n fi lè jà fún ẹ̀tọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe kò sí ṣòro ńbẹ̀. kò sí ṣòro. pẹ́pẹ́. ẹ yẹ kí n fún yín láǹfààní bí ìṣẹ́jú mélòó kan kẹ́ báwọn èèyàn ẹkùn ìdìbò yín sọ̀rọ̀, kẹ́ dárúkọ ẹkùn ìdìbò yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan àti àwọn agbègbè tí ó ká, kẹ́ dẹ̀ bá wọn sọ̀rọ̀ ìdí tí ó fi yẹ kí ó jẹ́ pé ẹ̀yin ni kí wọ́n tún dìbò fún láti lọ ṣojú wọn. ẹ ṣe pẹ̀lú àǹfààní tẹ́ fún wa ṣe rí mo fẹ́ lo àǹfààní yìí láti bá àwọn èèyàn láti ìwọ̀ oòrùn, ìlà oòrùn, Àtìbà àti Àfijó sọ̀rọ̀ lórí ìdìbò sí ilé ìgbìmọ̀ asòfin kékeré àti ìdìbò fún gbogbo ẹgbẹ́ ọmọ PDP láti jẹ́ pé kí wọ́n dìbò fún PDP. ẹ já wo bí abádélé nì nígbà tí wọ́n gbàjọba lọ́wọ́ PDP epo rọ̀bì níye tọ́jẹ̀ ló là ń rà lónìí. tá a bá ní àwò tẹ́ ẹ bá tún wò ní ìsìn ìrẹsì tá a jẹ́ pé gbogbo ilé ní jẹ ó ní iye ọjẹ́ ńgbà ẹ wo ilé ńlá rà lónìí. ẹni tí ń rà kò ní ìsìn ó ti di pé ń lọ ra agolo. gbogbo àwọn nǹkan wọ̀nyí ìlú ti lọ sẹ́yìn púpọ̀ jù la fi wò pé káà náà bá wọn pín nínú ká yí orílẹ̀-èdè wa padà sí ọ̀nà ìdàgbàsókè tí lẹ́yìn ọjẹ́ mọ́ ti gbogbogbò ẹgbẹ́ mọ̀ kí ló dé tó fi jẹ́ pé mi ló yẹ kí wọ́n kàyà. ààrẹ náà mo ti sọ fún yín àwa tá a ti lọ rí jọ a ti wà ń bẹ̀ kí wọ́n gbé sójú orí òṣùwọ̀n kí wọ́n wò ó kí wọ́n jọ wò síra wọn kí wọ́n dẹ̀ wo kí ni wọ́n bá lù wà mọ̀. ìmẹ́gbẹ̀ tí wọ́n ń bẹ̀ wọ́n ni pé gbogbo ìgbà tí wọ́n bá gbéyẹ̀wò kí wọ́n wò ó pẹ̀lú òótọ́nú àti ìbẹ̀rù Ọlọ́run láti rí i pé ilé Kamil Akinlabi Múdàsírí ni wọ́n tẹ̀lé láti tó lọ sójú wọn láti tún gbé ògo ìlú Ọ̀yọ́ àtàgbè rẹ̀ ga. mo nígbàgbọ́ pé Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run sì ràn èmi náà lọ́wọ́ láti lè mú ìlérí tí mo bá ṣe fún wọn ṣẹ. ẹ̀yin aráalé, ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀kan lára àwọn tó ń gbèrò láti lọ ṣojú nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti inú ẹgbẹ́ òṣèlú PDP láti ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn, ìlà oòrùn, Àtìbà àti Àfijó nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá. inú mi dùn bó tilẹ̀ jẹ́ pé àwọn ibì kọ̀ọ̀kan wà tí wọ́n ṣáà jẹ́ kó di wíwọ̀ pé ààyè bí ilẹ̀ á dáhùn bí torí pé ọlọ́gbọ́n ló lè yé, olóye ló sì lè mọ̀. a dúpẹ́ pọ̀ pé ẹ fún wa ní àǹfààní bó ti ṣe dí gágá tó ẹ sì fún wa láǹfààní àkókò yìí láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín, àmọ̀rírì rẹ̀. a lérò pé bí ètò ìdìbò bá ti wá tó lọ á tún láǹfààní ìfarakínra yìí pẹ̀lú yín lẹ́ẹ̀kan sí i. agbára Ọlọ́run àmọ́ gbogbo àti ẹ bá ń pè wá Ọlọ́run mọ̀ fún aláyè á sì máa dájú lọ. ẹ ṣeun àdúpẹ́. ẹ̀yin aráalé, àníri jù báyìí lọ lórí ètò àjọrò níkànnì Àwarawa TV. ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa. ẹ má gbàgbé láti follow wa lórí Facebook, láti like àwọn videos tá à ń gbé síbẹ̀, kẹ́dẹ̀ bá wa share. ẹ ṣé púpọ̀, àjọṣe wa kò ní bàjẹ́ o. igi ohun tẹ́ ẹ rán wa náà láti ti ṣe yìí, inú mi dẹ̀ dùn pé a ti mú ojú ajé kò ní sọ báyìí. ẹ ti gbọ́ láti ẹnu ọ̀kan lára àwọn tó ń gbèrò láti lọ ṣojú wa láti ìpínlẹ̀ Ọ̀yọ́. inú mi dùn, ayọ̀ mi kún. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. á tún di àwọn ìgbà míì, ọjọ́ ire.